gbọ́dọ̀ sọmùsọmù yakinlala yàtọ̀. Mr. Dialogue máa gbé yín rìn properly lórí ọ̀dàn. A tún máa gbá àwọn olólùfẹ́ eré ìdárayá pẹ̀lú ikọ̀ tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ wá sórí ètò. Tá a bára wọn bára wọn wọ ìtọ́. Báwo ni ẹ gbà? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ èyí tí ó fi mú Chelsea. Àná yìí bá lọ bí ọ̀nà Messi dẹ́rẹ̀ sọ yìí bàbá lọ́jọ́kọjọ́. Real Madrid nígbà àgbà wà ní lọ́nà mi jù. This time around mo ti ní Real Madrid náà. Ìpàdé di lórí ọ̀dàn. Mr. Dialogues ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ní Twitter pẹ̀lú Instagram @ìjọba sports 1 Facebook Olúṣọlá Àlàbí Mr. Dialogue ẹ kúkú tìmẹ́ni tẹ́ ẹ ní Mr. Dialogue gbé fún wọn. Chai, I remember when I dey off my data up and down because I wan save am. But now with Airtel, I dey get more data to flex anyhow. Pakam, now who get more? They do more. And with the new Airtel data more plan, save 500 naira go give you 2.5 gigabytes. And with 3,000 naira, now 11 gigabytes flexing you enter. So dial *141# now to begin enjoy. Airtel, the smartphone network. Oh, and it's Kanu Wako right now. Kanu Wako moving the ball from the central midfield. Oh no, Kanu Wako crosses over to Jejo Kocha and it's a goal! Oh yeah, Sangalo is a goal. Shano Wale is a goal. Escobar is a goal. Toros is a goal. It's a goal. It's a goal. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tún kó ojúmọ́ fún tòní lẹ́ni ọjọ́ ńlá Jímọ̀ akínyìn kó ojúmọ́ káàárọ̀. Lórí ọ̀dàn náà tún ní sẹ́ níkànnì bàbá ìkànnì Brave 91.7 FM lóṣogbo ní àyín. Lórí ọ̀dàn lápá bí ibi láti mọ́ ń pin láti mọ́ ń là oyè ó ti yẹ yìí náà. Gbàgbà pàníwá yìí ìfúnni yóò lè ètò tòní yìí èmi àti ẹ̀ àjọṣe ni. Gbàkẹ́ náà ẹ̀wẹ̀ àwọn sàábẹ̀ mi ńláńlá wọ́n tún ti wà kándọ̀. Ìmọ́lẹ̀ sport wá Apostle Elijah ọmọọba Adéyẹmọ nílùú Ìníṣà lọ́hùn ó yá mi òní wẹ́ẹ̀tì ọ̀gbẹ́ni Richard Olúwàgbèmí kéètìkẹ̀ wọn ló sàn báyìí àgbáwo káfàtà bákan náà Adétọ́nà Promise ex-promise òun náà wá àjọ tó ni pápá pàníwá yìí Olúṣọlá Àlàbí Mr. Dialogue ní ọkọ mi Àdìgún Òòṣà ìjọba sport káàkiri àgbájá káfàtà Uganda sport the brand ambassador fún gbogbo ilé ògo ṣẹlẹ̀ nìyẹn tí ò ní kú láéláé ó kú tìmọ̀nàkà ẹ̀ ó yá mi ò ní wẹ̀tì Joseph ọ̀tẹ̀wẹ̀ àgbáwo káfàtà tàbí pẹ̀sìn bẹ̀tà máa ń ṣe dáadáa ètò tòní. kí lẹ fi ń gbọ́ mi ní mo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní FM ni mo fi ń dún sí i létí ni àbí kẹ́tẹ́ẹ̀bì ṣé lè pe lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbínú kórópè lẹ́yìn wà ó yẹ́sìkẹ̀ ẹni yàngù tó bá ti ká yín mọ́ ẹ jẹ́ mọ̀ níwà yìí wípé Àdìgún Òòṣà ẹkùn ọkọ̀ lọ̀tẹ̀ ìjọba spọ́ọ̀tù ìjọba lámbà ọmọ kan ṣoṣo báyìí bíi children wípé ó tún ti wọ̀ online. pàápàá pàníwá yìí àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lákòójọ kan ibẹ̀ ni màá ti tó. àmọ́ ṣáájú gbà náà wà yìí a tún ti wọ̀ online lórí Facebook àti Instagram ni lọ́nà méjèèjì yẹn ìjọba sport lẹ́ẹ̀fi wà kàn bẹ̀ ìjọba sport níṣẹ́. lórí Facebook àti Instagram àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ tó bá tún jẹ́ orí péjì Brave FM lẹ́ẹ̀tì wò tẹ́ẹ̀tì gbọ́ live and direct ẹ̀ ṣàtúnwakẹ̀ bákan náà Brave 91.7 FM lórí Facebook ní ṣúgà bátúnjà bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ nípa online lọ́hùn pàápàá lọ́wọ́ yìí
àbájáde fẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti iléèwé Crescent College lẹ́rìn ọ̀ṣun lọ́hùn ó yàbò ló ṣe jẹ́ pàápàá níwà yìí gbogbo géèmù tàná ó gbóná torí pé gẹ́gẹ́ bó ṣe sọ èké fàdó gẹ́gẹ́ bó ṣe wí ó ní géèmù tàná yìí tí ká mọ́ pàrọ̀ tán ara wa jẹ́ géèmù ńlá ni láàrin kọ́tí Bako Panthers àti Sky FC ẹ̀yọ́ kan dondo mọ̀lá ní kọ́tí Bako Panthers náà fi borí kọ́tí Sky ẹ̀ wá gbọ́ olùkọ́ni Sky FC lánàá inú bìdébi wípé ó gbìyànjú ní láti fẹsẹ̀ torí pápá fún ìdí eléyìí ó gba yellow card gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pápá níwà yìí tó bá dago mẹ́rin ẹ̀ nígbẹ̀rẹ́ Western FC lónìí àti Mobright láwọn méjèèjì wọ́n jọmọ́ ta ni o lóní kóso lóní kóso ni ọ̀la sátidé tó bá dago mẹ́jọ àárọ̀ lágbẹ̀rẹ́ Dream FC àti Young Boys láwọn méjèèjì bákan náà wọ́n jọmọ́ dàrú bí omi aró àágbó mẹ́wàá àárọ̀ lágbẹ̀rẹ́ Rangers FC káfàtà àti Supreme láwọn méjèèjì bákan náà wọ́n jọmọ́ yípo ni bí ọbẹ̀ àpọ̀n gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ó ṣe ń gbé sí mi létí ọ̀gbẹ́ni Fàdójú MT aka Fàdó ọ̀gánáísà ayé bó ṣe ń gbé sí mi létí lèmi náà ń jà yín sí bẹ́tà bí nǹkan ṣe ń lọ nìyẹn níléèwé Crescent College ẹ̀rìn ọ̀ṣun lọ́hùn pàápàá níwà yìí ẹja tó sún wájú NLO League lánàá bóun náà ṣe gbà àmọ́ ṣáájú gbà náà wà yìí eré tètè ó dì lóbù lọ́hùn tá a bá ń sọ nípa ìdíje onílé jilé Intersport náà pè bẹ́ẹ̀ iléèwé Àánúolúwapọ̀ Model School ìlóbù lọ́hùn iléèwé yìí Intersport wọn á wáyé lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn ẹ wá gbọ́ gẹ́gẹ́ bó ṣe gbé sí mi létí Dr. Akitunde Patrick yìí wá nìyẹn fún iléèwé náà oníṣẹ́ gbọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn 100-meter race á wáyé 200 100 bákan náà relay race á tún wáyé gẹ́gẹ́ bó ṣe sọ bí nǹkan ṣe jẹ́ nìyẹn gbogbo ìlóbù lọ́hùn pàápàá àbájáde fẹsẹ̀wọnsẹ̀ ìdíje tàná tẹ̀gbẹ́ àwọn ní POP nípínlẹ̀ Ọ̀ṣun níyàyín ikọ̀ tàwọn àgbààgbà ìyẹn dazì àti ikọ̀ ti àwọn esco lánàá láwọn méjèèjì ọ̀lẹ́nìyàn wọ́n jọ gbà á lábala àkọ́kọ́ wọ́n jọ gbà á ní second half bákan náà mọ́jú gbogbo ẹ lọ go let's draw òdòdó òun ló yọrí sí o tó bá dago mẹ́rin ẹ̀ nígbẹ̀rẹ̀ ẹ̀ka tí èjìgbò lónìí àti fọ́n láwọn méjèèjì wọ́n jọmọ́ fani ó ṣe ń gbèsè mi létí jọlá èmi adéwùmí adespop lèmi náà já sí bẹ́tà ìdíje eléyìí wọ́n gbé lẹ́ni kàṣàgbà tàbí alága wọn alága oní pop nípínlẹ̀ ọ̀ṣun níyàyín ìkọ́mí alájì ìyámáláìtì ẹ̀yọkọ̀ dondodondo náà fi borí kọtí gòmbé warriors bí nǹkan ṣe jẹ́ nìyẹn o tá a bá ń sọ nípa àbájáde fẹsẹ̀wọnsẹ̀ ìdíje tàná ní ti NLO lọ́hùn pàápàá níwà yìí ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ gbogbo géèmù ọ̀nà ibo ni a ti gbé ná ẹ̀jẹ̀ gbé ni látòkè torí pé lókè báyìí lẹ́mú rú sí Europa League tàná ọjà lamisi nìyẹn mọ̀nàkàì báwọn tó ń na sọ́ọ̀rì báwa tá à ń na àjọǹgbà ni gbogbo lé ẹ dìde fọmọ náà West Ham United ẹ gbọ́nọ́sẹ́ ṣé West Ham wá kéré nu ayé ni ẹ̀mí wọn ò gbé wọ́n lé wọn ò tí ì bá ni ta ló ń jẹ́ Sevilla níwájú West Ham wọ́n kéré wọ́n bíntín wọ́n sùn mọ́ pàápàá gbogbo géèmù tàná Rangers káfàtà nǹkan sí wọn torí pé ikọ̀ ti Cleveland lánàá 2-1 ni náà fi borí ikọ̀ ti Rangers àmọ́ ju gbogbo ẹ lọ lórí ìgbéléwọ̀n aggregate Rangers bámbàm wọ́n ní 4 Cleveland wọ́n ní 2 èèyàn ni pé Rangers lọ́wọ́ yìí wọ́n ti qualify nìyẹn ẹ mọ̀ dé pàápàá bákan náà lánàá AS Monaco àti Braga láwọn méjèèjì 1-1 náà jọgbá. lórí aggregate bákan náà gbogbo Braga wọ́n ní 3 Monaco wọ́n lẹ́yọ̀ kan bákan náà ẹ̀wẹ̀ lọ́wọ́ yìí gbogbo Braga wọ́n ti qualify tiẹ̀ géèmù tàná yìí Atalanta ẹ̀yọ́kọ̀ dondo malani náà fi borí kọtí Bayer Leverkusen gbogbo Barca lánàá àní Barca dá ẹ̀yìn mú gbogbo Barcelona they are doing better without Messi gbogbo Barca lánàá méjì sẹ́yọ̀kan náà tún ni náà fi borí kọtí Galatasaray lánàá ó yá mi oníwẹ̀ ti Ferran Torres ọmọ yẹn ń ṣe dáadáa. ọmọlẹ́yìn
léńjẹ ni Pedri lọ́kọ́ ṣídégò lánàá kó tó wá di wípé Ọbámiyangi Mr. Miyangi ó fẹ́ lẹ́ẹ̀kejì sí gbogbo Barcelona àwọn náà ti hàn wọ́n tún ti qualify Lyon lánàá àti FC Porto láwọn méjèèjì wọ́n wà náà jọta àmọ́ lórí ìpele wọn aggregate lọ́wọ́ yìí gbogbo Lyon wọ́n ti win torí pé 2-1 ló jẹ́ ìyẹn ni pé Lyon lọ́wọ́ yìí wọ́n ti qualify nìyẹn West Ham United èjì sódò mọ̀nàkàì láfi tasẹ̀ bí àbí agbọ́n kìí mọ̀ ṣeré Thomas Suchek lọ́kọ́ mú gò náà lẹ̀ ìgbò yá 90 minutes parí ó wá di 1-1 lórí ìgbéléwọ̀n aggregate ni abala àfikún ẹlẹ́ẹ̀kejì oh my Yarmolenko àgbáwo káfàtà ló bá pàjù ẹ̀ dé West Ham méjì Sevilla ẹ̀yọ kan gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe ń lọ nìyẹn o gbogbo Europa lọ́hùn ó yá lọ́wọ́ yìí Atalanta Barcelona Braga Frankfurt Lyon Rangers àti West Ham bákan náà láwọn tí mo kà sílẹ̀ báyìí wọ́n ti gbìyànjú nìyẹn mọ̀nàkàì láti dé ìpele quarter final ìdíje ti UEFA Europa League ẹ wá gbọ́ dáadáa tó bá di ọ̀sẹ̀ ìnígbẹ̀rẹ̀ èyí kò tó á wáyé fún ti Europa à ń bọ̀ pápápá ni géèmù tàná bákan náà gbogbo APL fún tàná bó ló ṣe jẹ́ Everton lánàá díẹ̀ ló kù ni àmọ́ ju gbogbo ẹ lọ àmì ayò kan dondo látọwọ́ Alẹ́ṣúká Iwobi ọmọ wa náà fi borí kọtí Newcastle ọmọ léńjẹ kan lánàá àmọ́ tó ṣe ó fẹ́ pokùnso ni o bí ń ṣeré ni àmọ́ kébù kan báyìí ló fi dé ọrùn ara rẹ̀ ló fi dè mọ́ gòpó orí gbé géèmù yìí lánàá wọ́n dá dúró fún ìṣẹ́jú díẹ̀ àwọn àgbààgbà àwọn wẹ́dà àwọn bíríkìlẹ̀à àwọn fọ́níṣọ̀ wọ́n wá ń gbé yọ̀sọ́ wọ́n ń gbé àmà wọ́n sà ń gbé kápẹ́ ọmọdé ẹ̀dàkùn ẹ̀jọ́ kò gbúdọ̀ kú síbí òun tó so mọ́rùn rẹ̀ yẹ ẹja gẹ̀kú òǹbẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá ni gbogbo géèmù òní tó bá dago méjìlá ọ̀sán yìí nígbẹ̀rẹ̀ òun lámọ̀ yí koto ìdíje Champions League náà ni quarter final pàápàá nìyẹn bákan náà lónìí aago 8:30 alẹ́ òní gbẹ̀rẹ̀ Bundesliga lọ́hùn ikọ̀ ti Bochum àti ikọ̀ ti Borussia Mönchengladbach láwọn méjèèjì wọ́n jọmọ́ yí pọ̀ níṣẹ́ bí ọbẹ̀ ẹran aago 9 alẹ́ òní gbẹ̀rẹ̀ Wolverhampton Wanderers àti Leeds United láwọn méjèèjì wọ́n jọmọ́ tani lóní kóso lóní nkóso aago 9 alẹ́ òní bákan náà lápá ti La Liga lọ́hùn gbogbo La Liga bó lẹ́sẹsẹ wọ́n ní kò séwu pàápàá gbogbo Bilbao lálẹ́ òní àti Getafe láwọn méjèèjì wọ́n jọmọ́ yìí mọ́ra wọn ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ pàápàá lọ́wọ́ yìí àwọn kọ́ńtírì kọ̀ọ̀kan wọ́n ti fi ta tá a bá ń sọ nípa squad ni o eléyìí tán fi gba ìmúrasílẹ̀ ti World Cup tẹ́ mọ̀ pé àwọn kan wọ́n ti qualify bákan náà ẹ̀wẹ̀ wọ́n ṣe wá qualify yìí wọ́n mọ lórí ọ̀fẹ́ ní mọ̀nàkàì láti mọ̀ gbá géèmù kọ̀ọ̀kan eléyìí tá a lè pè ní friendly match ọlọ́rẹ̀sọ̀rẹ̀ pàápàá níwá yìí squad England lọ́wọ́ yìí ó ti pé tán Jordan Pickford wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àmúlé bákan náà ẹ̀wẹ̀ Nick Pope Ramsdale àmúlé Arsenal lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn-ún Arnold wà ń bẹ̀ ọmọ Liverpool Conor Coady Maguire Reece James Harry Maguire Papaya nìyẹn àgbàwo ńlá bákan náà ẹ̀wẹ̀ Tony Mings Luke Shaw John Stones Ben White Jude Bellingham Conor Gallagher Jordan Henderson Mason Mount Declan Rice James Ward-Prowse Tammy Abraham Phil Foden Jack Grealish Harry Kane Bukayo Saka Elmi Smith-Rowe Raheem Sterling gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ láwọn kan ò sí ń bẹ̀ mò ń bọ̀ ajá yín bẹ́tà bẹ́ẹ̀ rí squad eléyìí òun ni wọ́n ń lò ní o láti gbá géèmù tán fẹ́ gbá pẹ̀lú Cote d'Ivoire àti Switzerland gbogbo géèmù méjèèjì eléyìí òun la lè pè ní warm up matches àkọ́kọ́ wáyé ní March 26 ẹlẹ́ẹ̀kejì bákan náà á tún tẹ̀lé ní March 29 bí nǹkan ṣe jẹ́ nìyẹn nípa squad England lọ́hùn ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ lọ́wọ́ yìí ẹja tún gbéra tán ó di squad Portugal pàápàá ní Anthony Lopez wà ń bẹ̀ Diogo Costa Trincao Cedric Suarez Diogo Dalot Cancelo Inacio Jose Fonte Pepe Nuno Mendes Guerrero Danilo Pereira Ruben Neves Cavao Fernandes Moutinho Martin Nunes Montero Bernardo Silva Andrew Silva CR7 Diogo Jota
Guedes Joao Felix àti Ravaliao gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn sẹ́ ní belenja lóní pàpàpà àtúntì wá ń gbọ́ kiri kan Ruben Diaz àgbáwo káfàtà wọn ló ti dé ẹ mọ̀ pé lọ́wọ́ yìí lẹ́nu àìpẹ́ yìí ohun tá a gbọ́ ni pé ó ní injúrì bákan náà wọ́n ní yóò lò tó bí ọ̀sẹ̀ bíi 4 sí 6 lórí ìjókòó ni kó tó dé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn àgbáwo káfàtà wọ́n tún ti wà ń kalẹ̀ àmọ́ ṣáájú ìgbà náà gbogbo géèmù lópin ọ̀sẹ̀ yìí tá a bá ń sọ nípa ìdíje líìgì tilẹ̀ gẹ̀ẹ́sì ni o gbogbo géèmù lópin ọ̀sẹ̀ yìí bákan náà àwọn rẹfirí èèyàn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́kọ̀ọ̀kan èjì tó máa wà ní cháàjì géèmù náà ó tún ti wà ńlẹ̀. pàápàá bẹ́ẹ̀ rí géèmù ta lé òní Wolverhampton Wanderers àti Leeds United Kevin Friend yóò mọ̀ fọn fèrè ń bẹ̀ bákan náà ẹ̀wẹ̀ Aston Villa pẹ̀lú kọ́tí Arsenal Andy Madley ni ó wà ní cháàjì yẹn ó yá mi oníwẹ̀ ti sẹ́ alájì ọkọ alájà ọmọ alájà alájì mi òòṣà Olúwatóyìn ọlọ́kọ́ ńlá agbára gbogbo jáàmù lọ́hùn gbogbo Gunners nìyẹn ń ṣe dáadáa bákan náà ẹ̀wẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́tí Leicester City àti Brentford dáre England ni ó fọn fèrè ń bẹ̀ Tottenham bákan náà àti West Ham United Anthony Taylor ni ó wà ní cháàjì yẹn Southampton náà tún kọ́ àti Man City FA Cup lọ́hùn Mike Dean ni ó fọn fèrè ń bẹ̀ sẹ́ Crystal Palace àti Everton Stuart Atwell ni ó wà ní cháàjì géèmù eléyìí bákan náà ẹ̀wẹ̀ FA Cup náà sì ni Nottingham Forest àti Liverpool Craig ni ó fọn fèrè ń bẹ̀ bákan náà Middlesbrough àti gbogbo Chelsea Paul Tierney ni ó wà ní cháàjì ẹ̀ ó jẹ́ gbogbo Chelsea lọ́wọ́ mi ò ní wá yín tì mi yóò ní wẹ́ẹ̀tì Fontaine àjàgbé Ridwan gbogbo Chelsea ní UK lọ́hùn Armstrong Payne olówó ọ̀dà ń ṣe dáadáa gbogbo Chelsea nìyẹn dìínkọ́mí alájì Kazeem Akínládé kọ́ńsò agbára gbogbo Magic Motor lọ́hùn èébú ọlọ́kọ̀ nìyẹn ìní wọ́ọ̀tì bákan náà ẹ̀wẹ̀ Bákàrẹ̀ Jamiu Jamo fàṣàgbò Cameroon lọ́hùn gbogbo Chelsea bámbàm wọ́n ṣe dáadáa DJ Slim ayé ẹgbọ́n náà ṣẹ́ṣọ́ wá kéré nú ayé ni Ọ̀túnba Adérẹ̀mí Sàní gbogbo Chelsea ń bàdàn Abdulwasiu Adémọ́lá Richie West káfàtà àgbàgbẹ́dà gbogbo Prime lọ́hùn bá ń tọ́jú ẹ̀ dáadáa Adéyínká Michael Adéfìlà DJ YK múlẹ̀ ń ṣe dáadáa ọ̀gbẹ́ni Ṣèyí ta ni ó fọn fèrè ọ̀túnla El Clasico nìyẹn o láàrin Madrid àti kọ̀tì Barcelona ẹ̀ bá ń gbé ta pàápàá ẹ jáfẹ́ lójú àwọn àgbáwo káfàtà wọ́n ti wà ń kalẹ̀ akínyẹ̀ kú ojúmọ́ ọmọ ọlọ́dún àná ọ̀gbẹ́ni Richard Olúwàgbèmí kéètì kẹ̀. sálàáfíà ńlá bá yín. àlàáfíà ni. kò ní bàjẹ́. bóò ni géèmù àná láàrin kan ti Barcelona àti Galatasaray lánàá. géèmù àná yẹn nígbésẹ̀ àkọ́kọ́ mo rí i pé àfẹ́ fi bẹ́ẹ̀ nà wọ́n ju torí kó má di pé tó bá wà di ìgbésẹ̀ kejì ànílé délé pé. so akọ̀fì báwọn ṣe bí pa ẹ̀yin dẹ̀ fẹ́ délé pé. bí pa kan fi ṣe training ni I understand. so ìgbésẹ̀ àná yàtọ̀ ni kakàn round it up. kẹkàn round it up kì í ṣe ti gbéraga. ẹ̀rọ ìgbéraga kọ́ ẹgbẹ́ kọ́ ni wá. ẹ kì í ṣẹgbẹ́ ẹ̀rọ ìgbẹ́ kọ́ ta ló jù náà méjèèjì. bákan àwọn ṣẹgbẹ́ Galatasaray. torí pé ohun tó dé lóní kárí ohun tó mi tẹ̀ fi ń gbàrú pa wà láìtàlá tí kì í bá ṣe bẹ́ẹ̀. àwọn kan ní pé Messi ò sí Barca wọn ní o ti tán fún Barcelona. no kò possible. sẹ́yìn gbà kó ti tán àbí ó sì kù. kò possible Barca ti wà kí Messi tó dé. wọ́n ti wà kí Messi ó tó dé. Barca dẹ̀ máa bẹ̀ tí Messi bá ti lọ. ìyẹn ni pé àtẹ́wọ́ ti wà kí Sussex ó tó wà wà láìtàlá. àgbà pàápàá Xavi Hernandez olùkọ́ni bámbà fún gbogbo Barca lọ́hùn ó ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ géèmù tàná yìí àṣe dáadáa àmọ́ ju gbogbo ẹ lọ ẹ̀yin bọ́ọ̀sì mi o El Clasico tọ̀túnla pẹ̀lú kọtí Real Madrid ẹ̀jẹ̀ àjọ fani àjọgbá ni gẹ́gẹ́ bó ṣe wí ó lẹ̀ mọ́kànbalẹ̀ sẹ́ ẹ̀yin fáǹsì Barcelona ní Nàìjà àti lókè òkun lọ́hùn ó ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ bọ́ọ̀lù tí ń bẹ tẹ́mi ẹ̀ wà gbogbo Barcelona ìdíje ti UEFA Champions League ní sáà tí ń bọ̀ lọ́hùn àwọn òjò gbá ni gẹ́gẹ́ bó ṣe sọ Xavi ló sọ bẹ́ẹ̀ kì í mọ̀ ń sinmi gbàgbàgbà ọ̀gbẹ́ni Ṣèyí ilẹ̀ tún wá ká akínyẹ̀ kó ojúmọ̀ ẹ̀ka àrọ̀ àpòsù ìlàjẹ̀ ẹ̀ka àrọ̀.
ẹ káàárọ̀ àtọkùn mú kí gbogbo àwọn tó ń gbọ́ wa ní pé àkójúmọ́. sálàáfíà ńlá bá yín. àlàáfíà ni àtọkùn. Europa League lánàá bó ló ṣe ka yín mọ́ sí kò ṣọ́ọ̀kì yín bákan. ṣe rí o drama ṣẹlẹ̀ lánàá. mi ní kẹ́ mẹ́nuba tíìmù kankan. mi ní tó ṣọ́ọ̀kì yín àbí ó ṣọ́ọ̀kì. ó ṣọ́ọ̀kì mi. tó ṣọ́ọ̀kì yín gan. drama ni ó ṣọ́ọ̀kì that's football for you. ó dùn yín pé kọ́líìgì yín ò sí bí sambuku ó ti ro West Ham pin. ẹ̀yin gangan lẹ ro ayín pin. lọ́nà wo. mo ti sọ ṣe rí tẹ bá ti fẹ́ lọ. ẹ sọ nǹkan kan. ẹ farabalẹ̀ tẹ bá sì wà ní tournament kò sí nǹkan tẹ ti já kúrò ńbẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. so ọ̀dọ̀ gbogbo ojú wà lára ṣẹ̀fẹ̀ àpé àwọn ní favourite torí àwọn king of Europa. 6-time champion kò ń ṣeré. wọ́n gbà nígbà mẹ́fà. but West Ham wọ́n tiẹ̀ ṣe dáadáa lánàá in the sense that olùkọ́ni wọ́n sọ̀rọ̀ níjẹta pé àwọn sì ní a long way to go nínú ìdíje yẹn. ọ̀nà wọn sì jìn. so eré ni à ń pè bí ẹni pé ó ń ṣàwàdà ni ẹ mọ̀ tẹ bá fẹ́ lọ sójú ogun ẹ ní láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé at least ẹ lè win lórí ẹ gbọ́dọ̀ gba defeat láti lé bọ̀ ó dẹ̀ jẹ́wọ́ pé kinní yẹn náà báwọn sì lè ṣe bọ̀ mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham àtolùkọ́ni wọn pé wọ́n ṣe dáadáa lánàá ṣe rí díẹ̀ náà sì ni kò tí ì tó díẹ̀ ọmọkùnrin wọn ò tí ì tó kàn sì jẹ́ kí bẹ̀bẹ̀ tún tẹ̀síwájú ní ìsìn báyìí wọ́n ti wọ quarter final wọ́n lè gbà that's just the bitter truth. ẹ tún sọ wọn ẹ dákọ tíìmù kìí sí West Ham wọ́n lè gbà sofa àtúnṣe West Ham United wọ́n lè gbà sofa àtúnṣe wà nù ìdíje gba Europa League that's just it torí pé tíìmù ni wọ́n dẹ̀ ń ṣe dáadáa lọ́wọ́ báyìí wọ́n tún wà ń fọ́ọ̀mù so Barcelona tó wà ń bẹ̀ náà wà ń fọ́ọ̀mù ẹnìkan so tó lè fún ọ ní problem níbi tí ó dé dúró báyìí ní Barcelona so wọ́n dẹ̀ máa jọ dira. nígbà bá débẹ̀ tábà ti dórí bridge àmọ́ bá ṣe gùn. àtẹlẹ bẹ́ẹ̀lẹ̀ gan pàápàá wọ́n ti fi ta o Monero Montero òun ni ó mọ lórí ọ̀fẹ́ ni tó máa jẹ́ CR ìyẹn central referee fún ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti La Liga láàrin kan ti Real Madrid àti Barcelona lọ́túnla ilé ìtàmọ̀ sí ẹ̀ Clasico ẹ wá gbọ́ dáadáa ọ̀rọ̀ nípa àtijẹ̀bùn lórí ètò yìí fún ìdíje léyìí fún ẹ̀ Clasico Madrid Barcelona àti gbìyànjú ni torí pé àwọn báàsì wa lókè òkun lọ́hùn-ún Bákàrẹ̀ Jamiu jàmú fàṣẹ gbogbo Cameroon ó ládùúgbò fọkànbalẹ̀ kílẹ̀ òní ó tó sú ẹ̀bùn tọ̀dọ̀ tèmi yóò wọlé tàákẹ́nẹ́wẹ̀ Kazeem Assis Lukaku alá Madrid bambam gbogbo Côte d'Ivoire lọ́hùn òun náà tún ṣe nọ́mà evelyn ó ti sùn ni mọ́mọ́ sùn lọ pápá níwáyé à ń bọ̀ àti ìdè nígbà bá dé ẹ̀ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ mọ́ yìí kó ń bẹ̀ lórí ọ̀dọ̀ náà sì ni sà níkànnì bá bá ìkànnì Brave 91.7 FM lóṣùgbò ní àyè evelyn yìí ó lè àṣàkẹ́ ẹlẹ́mu ó yà gbèmí tìrabàyè gbèmí débẹ̀. ilẹ̀ lórí ọ̀dàn ní pẹ̀lú àdìgún òòṣà ẹ bá rí bá má fọ́. Omo, guy, you don't blow. Now full match enter penalty, you stream live for your phone so. Now, as Airtel they give me more data, now to they flex more. Pakam, now who get more? They do more. And with the new Airtel data more plan, save 500 naira go give you 2.5 gigabytes. And with 3,000 naira, now 11 gigabytes flexing you enter. So, dial star 141 hash now to begin enjoy. Airtel, the smartphone network. jọ dúró ná dúró. Murphy Sat tó jẹ́ ojúlówó alágbàtà DSTV nílùú Òṣogbo wa ló ń pé. jẹ́ ká jọ jẹ fàfàkì àpapọ̀ lásìkò yìí. bí ọba ní DSTV àbí GoTV decoder tó ń ṣiṣẹ́. ṣùgbọ́n tó lò mọ́ ń lé. bóyá nítorí pé o ti sún síwájú pẹ̀lú decoder GoTV àbí DSTV tuntun mi. bóyá o sì mọ̀ èèyàn tó nírú ẹ̀ ń lé. ó yá ẹ máa kó decoder bọ̀ ní Murphy Sat tọ́kalẹ̀ sí 46B Ìsàlẹ̀ Àrò Street ládojúkọ St Francis School Òṣogbo. kọ̀tán síbẹ̀ o bó o bá ṣe ń gbé decoder rẹ wá ìwọ kàn fi 1,640 naira lé lórí. ìyọ̀n bó bá jẹ́ GoTV bó bá sì jẹ́ DSTV 2,565 naira péré ló máa san. ọ̀rẹ́ mọ wulẹ̀ rúnjú pọ̀. bóyá ló mọ̀ pé bí o bá yìí san owó yìí ṣe ló máa jẹ̀fà goodie bag ẹrẹ́bẹ́ntẹ́ ẹ̀bùn tó jọni lójú ẹsẹ̀. ìwọ tiẹ̀ ṣí ìwò náà. ìgbádùn rẹpẹtẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. mo mọ̀ pé òun padà bọ̀ wá dúpẹ́. wá dákun o gbogbo decoder DSTV àti GoTV tó bá ń kó bọ̀ gbọ́dọ̀ jẹ́ èyí tẹ́ni tó ní fọwọ́ sí o. bí mo ti bọ́rọ̀ mi bò jàre. Murphy Sat ló gbé ìfà yìí ká ọmọlé ọjọ́ 15 oṣù kẹta làǹfààní yìí mọ́. Make you join the Obunge Yellow Awoof giveaway. They jollificate with extra 500% bonus anytime when you recharge with 100 naira or more on top MTN Better Talk. And if you like everyday Awoof, na star 888 hash, you go take recharge to enjoy 600% Awoof bonus on top MTN Awoof for you and enjoy 700% extra bonus every time when you recharge 100 naira or more on top MTN Yafu Yafu. So turn up Awoof with a boost brain. Everywhere you go, MTN.
My whole family is proud of the engineer I have become. I owe this success to my mother and a lot of other people, but also to football and the grit built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me to never give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports, because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Sleep. It's as important as the air we breathe. It's what separates day from night, fatigue from strength. We can't go through a day without it. It's the bedrock for our entire well-being. We all deserve quality sleep, sound mind, and a happier world. So get the Mooka for you today for proper spine alignment and cushioning of pressure points for the quality sleep you need. Join us as we celebrate World Sleep Day. This message is courtesy of the Nigerian Society of Physiotherapy, empowered by Mooka. Guy, if I see 10K a wolf like this, holiday chillings don't settle. On top 10K? See you! With that 10K, I go get router with up to 240 gigabyte extra in the Airtel all-time mega offer. You don't mean it. For real, even with 5K, you'll get a MiFi with up to 125 gigabyte extra. But you have to hurry while offer lasts. Mean everyone can own a device this season. You get it! Airtel, the smartphone network. ẹgbẹ̀rún 6 náírà ni owó yín sà. Báwo lẹ ṣe fẹ́ sanwó? Mo mà ti gbàgbé àpamọ́wọ́ mi. Ẹ má yọra yín lẹ́nu. Ẹ lè sanwó kíákíá tí ẹ bá tẹ NQR code wa níbí pẹ̀lú èyíkéyìí ohun èlò ìfowópamọ́ alágbèéká yín. Ní tòótọ́? Bẹ́ẹ̀ ni sà, ẹ ṣe àyẹ̀wò níbí. Mo mà ti rí ìfiránṣẹ́ ìṣòwò náà kíákíá ni. NQR ló ṣe ìpèsè ìrọ̀rùn àti àwọn àṣàyàn ìsanwó tí kò ní ìbátan. Ó yára, ó ṣe é gbẹ́kẹ̀lé, ó sì ní ààbò. Ó wà káàkiri ní àwọn ilé ìtajà lórílẹ̀‐èdè. Fún àlàyé díẹ̀ sí, jọ̀wọ́ kàn sí ilé ìfowópamọ́ rẹ. NIBS ló ṣonígbọ̀wọ́ ẹ̀ fún gbogbo àwọn olùpèsè iṣẹ́ owó. Chocolate with Vita-Rich Plus Iron. Chai! I remember when I dey off my data up and down because I wan save am. But now with Airtel, I dey get more data to flex anyhow. Pakam, now who get more? They do more. And with the new Airtel data more plan, save 500 naira go give you 2.5 gigabytes. And with 3,000 naira, now 11 gigabytes flexing you enter. So dial *141# now to begin enjoy. Airtel, the smartphone network. A ṣì wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀. Ẹ káàbọ̀ padà a sì wà ń bẹ̀ àti ìlọ pàápàá níwá yìí gbogbo Madrid káfàtà Tajudeen ẹ̀sán ṣíjẹ́ spices òní ọ̀túnla yìí sẹ́ gbogbo Barcelona ẹgbẹ́ ẹ̀ dáná bákan náà ẹ̀wẹ̀ Azim Assis Lukaku ala Madrid gbogbo Côte d'Ivoire lọ́hùn oníṣègbọ́ ẹ̀ kílásíkò yẹn àwa ńlá ní wíní ọjọ́ òun náà àwa ló tọ́ sí gẹ́gẹ́ bó ṣe sọ ẹ wá gbọ́ dáadáa o ẹni tó bá ti ń di ọ̀túnla ọjọ́ ìsinmi Sunday ikọ̀ ti Real Madrid káfàtà tán bá wọ jẹ́sí bíláàkì ẹ mọ́ wà surprise ohun tó fà ni pé jẹ́sí eléyìí àkànṣe ló jẹ́ eléyìí tá a lè pè ní special kit wọ́n ṣe é lẹ́ni láti fi sàmì anniversary 120 years ní ikọ̀ ti Madrid bámbam tán ti ń lu dáúlà bọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ní belenja lóní pápápá lóní cháncá lóní choncho lóní choncho kí choncho òní gbọ̀nlẹ̀ ni Jorginho àgbáwo bámbam agbábọ́ọ̀lù kan ti Chelsea lọ́hùn èjẹ̀ǹtì ọmọ náà ó ti sọ nǹkan kan ẹ pé kí ló wí oníṣẹ́ ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣe ń lọ báyìí Jorginho ọmọ mi ńlá ó ló mọ̀ ṣe tán ní mọ̀nàkàì láti fi àdéhùn rẹ̀ láti fẹ́ lójú sí pẹ̀lú ikọ̀ ti Chelsea gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn pàápàá wà yìí lórí ìtàkùn Twitter lọ́hùn ẹjẹ́ tún pàdé ńbẹ̀ sẹ́yìn mọ̀ pé tó bá di aago 12 ọ̀sán yìí nígbẹ̀rẹ̀ òun náà mọ̀ yí koto ìyọsíra ìpele quarter finals ìdíje ti UEFA Champions League bákan náà lónìí pàápàá èròǹgbà yín ẹ fi sọwọ́ síbẹ̀ gbogbo dúọ̀ náà bó ní ó sì wáyé bó ní ó sì lọ lápá tèmi ní àyín
ọláolúwa níyì oníṣègbọ́ Chelsea pẹ̀lú Madrid ní Man City àti Benfica Bayern Munich àti Liverpool Atletico Madrid àti Villarreal bóun ṣe kọ́ bẹ̀ nìyẹn bákan náà ẹ̀wẹ̀ òjò olúwatóbilọ́ba atẹ́dùrú Ezekiel Bro Ezekiel oní Chelsea Benfica Real Madrid àti Manchester City Villarreal àti Liverpool Atletico àti Bayern Munich gẹ́gẹ́ bó ṣe kọ́ síbẹ̀ pàápàá níwá yìí ẹ̀yin náà fi tí náà sọwọ́ síbẹ̀ lórí ìtàkùn Twitter lọ́hùn àtijọba Sport 1 lórí ìtàkùn Twitter àtijọba Sport 1 lórí Twitter lọ́hùn kọ́mẹ́ǹtì yín àáká sí gbòòrò ayé live and direct ọ̀gbẹ́ni Ṣèyí àgbàwo káfàtà ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ ṣe atọ́kùn ẹ káàbọ̀ padà. ẹ pẹ̀lẹ́ n bọ ká ti mú un. anywhere láti lè mú un. ká mú any angle. any angle. ẹ jáwọ́ géèmù tànà Barcelona pẹ̀lú kọ̀tìkàtàsù lánàá. ṣe rí géèmù yẹn expectation mi náà ló padà ṣẹlẹ̀ because. kí lè èròǹgbà yín tẹ́lẹ̀. èròǹgbà mi ni pé Barcelona gbọ́dọ̀ yan yọ torí pé wọ́n deserve kan qualify. but ẹ jẹ́ kí n ṣe rí láti ọwọ́ ẹ̀yìn wọn yẹn no determination wà nínú tíìmù yẹn. wọ́n ní ìpinnu pé a fẹ́ win. ẹ mọ̀ pé wọ́n bá wọn bẹ̀rẹ̀ ni wọn dẹ̀ jẹ́ kó bomi tútù sáwọn lọ́kàn àti olùkọ́ni wọn mi rò pé olùkọ́ni wọn gan gbá ìdíje yẹn rí tó fi kúrò ní Barcelona gbà yẹn but at least pé wọ́n ti wà ń bẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé tournament kọ̀ọ̀kan ló ní culture tiẹ̀ ló ní tradition tiẹ̀ bí wọ́n ṣe máa ń play rẹ̀ o lè jẹ́ EPL champion kó ló fẹ́ lọ gbá Europa kọ́mọ ṣe gàgà wọn kàn wàá rí i pé small team kan tí olùkọ́ wọn á kọ́ ẹlẹ́kọ̀ọ́ wọn á teach ẹni múra so wàá mọ̀ ṣe but ẹ jẹ́ ká wo Pedri lánàá Pedri ẹ wo goal Pedri yẹn ó máa jẹ́ goal of the tournament to me àti ìmọ̀ goal mi tán tó máa goal ẹ bó ṣe gbogbo àwọn defender yẹn ló sọ di ewúrẹ́ jẹ́lé tí wọ́n ń jẹ kókó bẹ́ẹ̀ ṣẹ́rí nǹkan yẹn mo tún kí gbogbo ọwọ́ ẹ̀yìn Barcelona látọ̀rí Jordi Alba Gerard Piqué Garcia àti Dest wọ́n ṣiṣẹ́ lánàá láti police àwọn àtàkà Galatasaray wọ́n ṣe tẹ́sí níta báwọn láti ṣe so mo gbé fún wọn mo kí wọn pé kọ́sì tó ń continue mo rí àwọn àti West Ham ní final. èwo lánàá wọ́n sì mí sí. no ẹ mọ̀ pé ìnáwó aṣojú West Ham ní mo lè pé ní gbogbo Nàìjíríà gan aṣojú West Ham ní Nàìjíríà. àpọ̀ ẹ̀yìn àti Alhaji Askari àwọn ní Tọ̀sún wọ́n jẹ́ chairman Tọ̀sún. jẹ́sí wọn ti dé ọlọ́sìn. àbàtúmọ̀ kọ̀ọ̀kan ládùúgbò wọn gbọ́n dáhùn ládùúgbò wọn. ó dà pé segment náà fẹ́ jọ ẹyin so ẹ fáwọn náà ní jẹ́sí. àwọn máa ń yòó ní kọ́mọ̀ kò torí pé Anthony Martial lọ sí ikọ̀ Sevilla. wọ́n ti já ó kóra àbára máa ń yòó kó bá Sevilla. torí ọ̀tẹ̀ níná tàbá ní ká sọ ọ̀dọ́ Sevilla da better side ló win lánàá that just be that. àti honourably. but kì í ṣe torí Anthony Martial ìní ó jẹ́ kí wọ́n ṣe wọ́n normal but àwọn èèyàn social media ti kún eré pa but normal thing tí àwọn football fan máa ń ṣe náà nìyẹn. ẹ ń bá fẹ́ join West Ham 10,000 ní fọ́ọ̀mù kò jù bẹ́ẹ̀ lọ. káwá kó fèmí kẹ́yìn mọ́ ta fọ́ọ̀mù. ọ̀gbẹ́ni Promise Akinye kú ojúmọ́ ẹ káàárọ̀. Akin atọ́kùn tó ẹ kó ojúmọ́ rẹ kí o gbọ́ àwọn tó gbọ́ wọn lé pé tí wọn ò ní di. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ ṣe gan sa. pápápá ẹja wo bí draw ṣe lọ ìdíje ti UEFA Champions League lónìí bó ṣe likely kó lọ. draw Champions League yẹn anything ló lè ṣẹlẹ̀ cause number one no seeding team seed. bẹ́ẹ̀ni. everything wà open anybody ló lè meet anybody. bẹ́ẹ̀ni. anybody ló lè meet. Ọ̀ṣun United lè pàdé Liverpool. no Ọ̀ṣun United báwo àwọn tó ti wà ní quarter final tó ti qualify látòrí Liverpool Man City Chelsea Real Madrid Atletico Madrid Bayern Munich Benfica Villarreal so àwọn méjì ọjọ́ yẹn anybody ló lè meet anybody kò ń ṣe pé bí mo wá láti Spain pé mi lè meet ẹ tó wà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ everybody ló lè meet anybody then team gbogbo team gbọ́dọ̀ ready pé anybody tó bá ti fún mi mo gbọ́dọ̀ ready láti play ẹni you understand because if you want to be the best you have to beat the best. that is it so tó bá sọ pé Villarreal ló ń fẹ́ tó bá fẹ́ Villarreal ká má gbàgbé pé gbogbo team tó qualify débi báyìí wọn ò ṣe eré débẹ̀ though weak teams ó wà obvious. Chelsea nìkan ló pọ̀ fún bí Warisi bótó mà níwèé àwọn ọ̀ràn yẹn. so ìyẹn náà mean pé ìyẹn ó beat ìyẹn ó mà níwèé Liverpool lose throughout gbogbo group stage matches ẹ̀ now Inter Milan dẹ̀ náà second leg ó tún nà ọmọ league on so now you have to be ready tó bá fẹ́ jẹ́ best o ready anybody tó bá fún ẹ láti ta tán pẹ̀lú. ọ̀gbẹ́ni Richard Olúwàgbèmí ẹ̀yin ò tiẹ̀ sí champion Europa level àmọ́ ẹ bá a dá sí champion náà. bá a tiẹ̀ sí champion bí táwa náà ṣe dáadáa. bẹ́ẹ̀ni. so lọ́rọ̀ ti champion bí ọ̀gbẹ́ni Promise sẹ́lẹ̀ kò sí. à ń gbọ́ yín. kò sí any team tí wọn ò lè meet ara wọn. because kò sí pé mo wá láti Spain pé bóyá Madrid ò lè meet Atletico Madrid. but
bí mi ṣe ń wò Bayern àti Real Madrid ọ̀rẹ́ ni wọ́n máa meet gan. wọ́n jọ wà gan. àbí ká rí Real Madrid Chelsea. mo gbọ́ yín o. àbí ká rí Real Madrid Chelsea. bọ̀ kò sí àwọn tíìmù tó wà quarter final yìí tí wọ́n rẹ́dí àti tí wọ́n ṣeré wá. tó bá ṣeré wá ni wọ́n ní débi tó dé ìsìn ní at least kéèyàn fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó lè fi dé mẹ́jọ àkọ́kọ́. so iṣẹ́ náà ṣe débẹ̀ àmàrí draw yẹn náà tó bá di 12 yẹn. ẹ̀yin rí Chelsea bíi àti tani. Chelsea àti Real Madrid. why. mo kàn rò bẹ́ẹ̀ ni. ẹ ṣe sùúrù like Chelsea rárá. mi fi bẹ́ẹ̀ like Chelsea náà bákà ni. ó ti tán. ọ̀gbẹ́ni Ṣèyí ẹja wo bí draw ṣe bó ṣe yẹ kó lọ. ṣe rí draw yẹn. Chelsea àti tani. kọ́mọ́ tiẹ̀ ṣe irú ilé ìtàn ṣe ní last time pé wọ́n ti kọ́kọ́ ṣe draw ní round of 16 tó tún ní àwọn ṣe kùdìẹ̀kùdìẹ̀ kan wà tó tún ṣe tó bá jẹ́ Áfíríkà nìyẹn ti ṣẹlẹ̀ mọ̀ pé social media ti máa kún wàhálà àti mọ̀ nǹkan tá à ń ṣe ni so àwọn náà ò ṣẹlẹ̀ sí wọn báyìí àgbọ̀n kankan mọ́ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. lélẹ̀ yìí báyìí tí a fẹ́ ṣe báyìí any team tó máa ti gbé wá fún team kó ready láti win because tí Chelsea tó bá pàdé Liverpool ẹnìkan tí mo rò pé ó lè fún ní tough time ní Man City nínú àwọn tọwọ́ mẹ́jẹ̀ẹ̀jọ tó wà ń bẹ̀rẹ̀ Atletico ńkọ́. Man City àti Bayern ṣé Atletico tó náà mà ní wí láti ṣe ẹ mọ ṣé torí pé Man U ṣe bó ṣe ní kó máa ṣe àwọn èèyàn ṣe tíìmù ẹni báwọn yẹn. so Atletico ń ṣe threat fún Chelsea that's the bitter truth ẹ gbà o àbí kẹ́ ẹ mọ̀ gbà di ó ní àwọn threat méjì tí mò ń wò ń bẹ̀ fún Chelsea ní Man City pẹ̀lú Bayern Munich. Madrid ńkọ́. Madrid eré ọwọ́ náà jọ máa fi ṣe wọ́n ti jọ pàdé mo mọ̀ pé football rí bí mo ṣe ń sọ but drama ó lè ṣẹlẹ̀ anytime n tó fi mú West Ham tó fi na Sevilla so ó wà dramatic. ilẹ̀ mi. yẹ́mọ̀ ó lè ṣẹlẹ̀ ẹ̀fọn lè já bàálù but as far as I'm concerned Manchester City pẹ̀lú Bayern Munich àwọn threat tó jẹ́ fún Chelsea nìyẹn tó sì jẹ́ pé òun gangan mọ̀ tó jẹ́ tó bá ti pàdé ẹ̀ báyìí lẹ́yìn kó lọ tún ara mú bọ́ èmi ni Real Madrid ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ̀ ń gbóná bí ẹlẹ́gùn sọ̀pọ̀nà ẹ wo nǹkan tó ṣe tó fi débẹ̀ yẹn then ẹ wo Liverpool láti bí géèmù bíi 4-5 ní EPL ọjọ́ máa fi ṣe é ni draw náà àti Chelsea máa ń play aggregate ló máa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ then Manchester City ẹ mọ̀ pé nǹkan tí oró tí Chelsea sì dá ńlá ṣiṣẹ́ tó ná lẹ́ẹ̀mẹ́ta back to back òun náà ti ná lẹ́ẹ̀mejì ní season yìí so òun náà tún fẹ́ continue ni mo ṣe rò pé threat ni but Atletico Madrid kò lè mí tí ì rí bí favourite tó lè múná Chelsea but àwọn Benfica náà ẹ mọ̀ jẹ́ ká right wọn off torí àti Villarreal iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ but Chelsea èmi wish kan fún ní Benfica Villarreal or Real Madrid. ẹ wá àwọn tó soft wàhálà kò sí yẹn. ṣé Real Madrid soft ni. mò ń bọ̀ pàápàá lórí ìtàkùn Twitter lọ́hùn-ún àgbáwo kan Abdulhamid Musa láti Kano lọ́hùn-ún olóhùn rí Chelsea àti Villarreal Man City àti kọ̀tí Real Madrid gẹ́gẹ́ bó ṣe kọ́ bẹ̀. bákan náà ẹ̀wẹ̀ Afọlábí Akínkúnmi Ayọ̀délé oní Chelsea Benfica Liverpool Man City Madrid Bayern Munich Villarreal Atletico de Madrid gẹ́gẹ́ bó ṣe sọ. Kante kẹ́ni Kante lè ké ṣe ti Chelsea o Kante ọ̀ṣun ní àyín ni àwa náà ní Kante ń ṣe dáadáa. ó ti sọ̀rọ̀ oní Bayern Munich pẹ̀lú kọ̀tí Chelsea ní Liverpool àti Real Madrid Villarreal àti Benfica Man City pẹ̀lú Atletico de Madrid gẹ́gẹ́ bó náà ṣe sọ. bákan náà ẹ̀wẹ̀ continua_cc oní Chelsea ATM yẹn ni pé Atletico Madrid náà pè bẹ́ẹ̀ Madrid àti Bayern Munich Liverpool àti kọtí Benfica Man City àti Villarreal gẹ́gẹ́ bó ṣe wí tiẹ̀ ni. Báyẹ̀sán Rótìmí ń ṣe dáadáa gbogbo West Ham nìyẹn lápá kan gbogbo Chelsea lápá kejì ó ní Chelsea pẹ̀lú kọtí Real Madrid bámbam. bákan náà ẹ̀wẹ̀ ó ní Bayern Munich àti Manchester City Atletico àti Liverpool ó ní God bless you boss and you too sir. pápápá ọ̀gbẹ́ni Promise ẹjẹ́ wo èyí kò tó ná bó ṣe lè ṣẹlẹ̀ ní Europa Atalanta Barcelona Braga Frankfurt Lyon Rangers àti West Ham United. ṣẹ́rí olóòtú ẹ má yẹ ká tanra wa. ẹ ṣe àtọkùn. to me lánàá ẹ Barca wọn really to our expectation game yẹn mi expect pé Ọlọ́run èmi expect pé game yẹn tí Galatasaray bá tẹ. ẹ̀gbọ́n tán sọ. tí Galatasaray bá tẹ máa score Barcelona ó yẹ kó jẹ́ bí 4-1 3-1 at tó kéré jù ẹ máa gbọ́. ilé wọn náà wà. okay. advantage dẹ̀ wà fáǹsì wà gbogbo ẹ̀ wà. okay. àwa nílé wa gan agbágólẹ̀.
alọ lẹ́yìn alọ kamọlẹ afọ. Okay now. Try dada. Ẹ máa gbọ́ no ẹ mọ nǹkan tí mo sọ now Barcelona wà nílé kí lẹ play gbàtẹ́ ní fàáyín tẹ wà ní full Camp Nou kí lẹ play let's draw now Villarreal lọ ó lọ bá Juventus nílé 3-0 ló nà mọ́lé Liverpool lọ bá Arsenal mọ́lé ó nà mọ́lé ní 2-0 so that Chelsea ò ní fan ní ilé lílì náà àwọn fan tó wà ń bẹ ṣọ́lẹ̀ pọ̀ 100 ni. àwọn tó máa ń ta gan wọn lọ mutí ni. àwọn lọ mutí wọn lọ ń jà wọn rí tíkẹ́ẹ̀tì wọlé wọn dẹ̀ ná lílì wọlé so ìyẹn ò ń ṣe excuse rárá everybody máa expect pé àwọn pé ó yẹ kí Barcelona kó kéré jù lánàá tó wọ́n máa ná 3 goals different or 2 goals different now 2-1 yẹn no ẹ máa gbọ́ nǹkan tí mo sọ báyìí ni pé if Barcelona now want to proceed to semi-final they need to step up their games if they want to proceed to proceed to semi-final because now àwọn teams tó qualify sí round of quarter final yìí àwọn team tó ń score ni tí wọ́n mi àwọn ni tó ń score dáadáa ni tẹ́bá àwọn chances kan wà tí Galatasaray miss lánàá káàsùn kan score ẹ̀ ń kọ́ ẹ wo first 4 minutes or 5 minutes àwọn chances tán rí yẹn tó máa di score ẹ̀ ń kọ́ so ó máa jogun fún Barcelona so 2 goals yẹn mi fi pé ó kéré jù tán fi ná now aggregate the whole aggregate both first leg and second leg ó jẹ́ 2-1 now tó máa lọ fún Atlanta and Barcelona nǹkan ẹ wo bá Atlanta ṣe ń score so nǹkan tí mi if they want to proceed to semi-final they need to up their games they are scoring. Ọ̀gbẹ́ni Richard mo ń bọ̀ náà. àgbà ẹ jábọ́ sórí Madrid ẹ Clasico ọ̀túnla. mo gbé ẹ lè kọ níbẹ̀ o. ìwé oníkẹ́ ti fà ya. ìwé ti tọ̀ ọ̀rẹ́ là méjì. ọ̀rẹ́ ni wà tẹ́ pé àwa ò ń ṣe Manchester derby tẹ́ pé ó máa ń fi síbi kan ju bí kan lọ even bí kan wíìkì ó sì máa tóra wọn. ìka tún gbéra tán. a tóra wọn dáadáa ni okay this is derby. kì í ṣe bí a ń ṣe Manchester derby bí pé ẹnìkan. ṣé wàá ń dárúkọ Manchester báyìí. ẹnìkan kan márùn kẹ́nìkan máa ń sọ ẹ̀yọ̀kọ́. ẹ dárúkọ ọ̀dà derby lọ́dọ̀ derby wà. Ọ̀gbẹ́ni Promise ẹ jáwé bí nǹkan ṣe ń lọ fún Jorginho agbábọ́ọ̀lù kan ti Chelsea ó lòun ṣe tán láti ṣe àdéhùn mi pẹ̀lú wọn gẹ́gẹ́ bí agent ẹ̀ ti sọ. ṣe Jorginho yẹn ọmọ yẹn ṣẹ̀dá. ṣe Jorginho yẹn like from onset àwọn Chelsea fan tó like ẹ wọn ò lè ju 30% lọ even till now so èmi kàn rí guy as èèyàn tó nífẹ̀ẹ́ club ni if not cause from one day from first day tí bọ̀bọ̀ yẹn tó ti dé Chelsea till now gan ẹni ẹ̀rọ bá sì ṣẹlẹ̀ Jorginho náà ṣe ń bú so ó kàn like Chelsea ni àwọn players báyẹn loyalty ni they are so loyal. wọ́n loyal ni loyalty. they are so loyal. ẹ ṣé bàbá. gbàgbàgbà 08068676165 ẹ má gbàgbé o tó bá dàgbé méjìlá ọ̀sán yìí nígbàdẹ́ ìdíje ti draw ìyíkoto ti Champions League àwáyé àmọ́ tó bá dàgbó kan àbọ̀ 1:30 lónìí wọ́n á ṣe draw ti UEFA gẹ́gẹ́ bó ṣe wà lẹ̀. 08068676165 hello ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ hello yìí. ẹ kú ojúmọ́ pápá pásá. àbùsí náírà ni láti ìlú Ìbà. kò ní bàjẹ́ ọ̀gá mi mò ń gbọ́ yín sà. ẹ kú iṣẹ́ kó ètò tó ní òní jáde mọ́. àṣẹ bàbá àṣẹ wà. ṣé ọ̀rọ̀ bọ́ Arsenal àti Liverpool yẹ. ó ti kọjá. gbogbo ẹ̀ yọ lọ èmi mọ̀ pé Liverpool ọ̀gá mi náà jẹ́ lóòótọ́ mi. ẹ tún sọ. mo mọ̀ pọ́gà mi ni Liverpool jẹ́sẹ̀ mi ò jiyàn. ẹ ò dáa ó bẹ́tà bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé gbogbo àwọn atọ́kùn tán wà ń bẹ̀ o. mo fẹ́ kọ́ mọ̀ pé bọ́dún ìṣerí nìyẹn ẹ̀mí máa yàtọ̀. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. torí mi gan màá kanlẹ̀ wá kóòtù tó dáa báyìí. fúnra yín. torí kóòtù yẹn gan ó wà nínú nǹkan tó àfẹ́ẹ̀tì Arsenal. ó ní a ní dísáìkà bá a ṣe wà yẹn. ó dáa. tó wáyé tó dísáìkà tó dáa wà ní. ṣègéṣe mi àti Liverpool yẹn. ó yẹ kí n rí gò. Ọlọ́run èmi gan sọ. bẹ́ẹ̀ gbogbo àwọn sáìkà tá a ní àwọn tọ́kẹ́tọ́kẹ́ ni kò sí sọ́ọ̀tì lẹ́sẹ̀ wọn. ẹ ṣe bàbá ẹ ṣe oúnjẹ bàbá Ọ̀gbẹ́ni Ṣèyí ẹ jáwó lọ sínú nǹkan ti West Ham Mikel Antonio ó ti weak. ṣe rí ó tiẹ̀ wá ṣe dáadáa lánàá torí pé ọdún ó ti weak. gẹ́gẹ́ bí èèyàn kan ti sọ àwọn pundit sport kan Chris Emilion ó sọ ó ní pé lọ́wọ́ yìí kí West Ham kan lọ gbìyànjú àti wá striker méjì tọ́mọ̀ kí wọ́n fẹ́ lọ bí kankan tó ní ìtumọ̀. yes sure ṣe rí Mikel Antonio yẹn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tó pick form ẹ rí i pé tábà wò ní international game kò ní rẹ́kọ̀dù tó ṣe sàn nígbà yẹn but ìgbà tó pick form ní àárín yẹn ni à ń fi ń wò ẹ dẹ̀ mọ̀ pé player on and off ni wọ́n lórí pitch so ìgbà yẹn báyìí gbogbo tíìmù yín West Ham ni wọ́n gbélé lórí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ collective work iná ṣe tẹ́ bá wo Man City as a team kò sí èèyàn kan tó lè jẹ́ pé ẹ lè sọ pé ẹni yìí náà gbé tíìmù lé lórí no kò sí
ẹ wo Chelsea báyìí kò sí ìgbà tó fẹ́ gbé lórí Kaifa policy kẹrí pé àwọn yẹn gan wọ́n yẹ rí ni but nísìnyí báyìí tá bá ti lè gbé tíìmù léèyàn lórí báyìí bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá ti di sọ́mà David Moyes náà mo mọ̀ pé àgbà wo ni ó mọ nǹkan tó ń ṣe ó máa wá nǹkan ṣe sí láti jẹ́ pé ó ní backup tàbí replacement tó ṣe ṣàn-án. bí ìbá ṣe bẹ́ẹ̀ if not ẹ mọ̀ pé ẹ̀ ń sì ń jà láti wọ top 4 báyìí torí pé àwọn tó wà ní 4, 5, 6, 7 wọn dúró nínú ẹ̀lẹ́yìn náà wà tó jẹ́ West Ham so wọ́n gbọ́dọ̀ múra dáadáa even tí wọ́n bá rí top 4 ṣe bí wọ́n lọ gbá Europa wọ́n dẹ̀ lè tún ṣe bàràbàrà kan gba Europa League kan tún lọ gbá Champions League so ẹ máa ní di àwọn player tó ṣe dáadáa. ẹ lọ kí yẹn kú ojúmọ́ ẹ káàárọ̀ hello yìí ẹ kú ojúmọ́ hello ẹ káàárọ̀. yes sir. mo kí ọ̀gbẹ́ni ìṣẹ̀lẹ̀ àtàwọn tó kú báyìí wọn kò. ẹ ṣeun bàmí ó kọ yín sà. adéyẹmí aláfààní láti ìlú Ẹdẹ. mo ń gbọ́ yín bàmí. draw fẹ́ lónìí mo mọ̀ pé Chelsea máa rí àwọn tó lè gbá lójú. mo mọ̀ pé ní ọ̀bọ̀ sọ̀rọ̀ wa. ìlàkùn níbàjẹ́. àwọn mo ẹ̀fẹ́ ti Man City àti Liverpool. Man City Liverpool kí ló dé why. bó ṣe máa rí ni mo sọ fún yín tí wọ́n ti wá lọ́dọ̀ sí ni mo sọ fún yín. ó dà mo ti gbọ́ ẹ lọ́wọ́ kí yẹn kú ojú ẹ káàárọ̀ hello yìí ẹ kú ojúmọ́ ẹgbọ́n sókè pápápá láti Ọ̀fà Tẹ̀dó. Ọláwáyé Abíọ́lá. láti ìlú wo à ń gbọ́ yín. Real Madrid Man City ni. ọmọ ikọ̀ wo lẹ́yìn. Arsenal. tọ́ mo ń gbọ́ yín. Real Madrid Man City. ok. Chelsea Liverpool Champions League. ok so tán ẹ kò jù bẹ́ẹ̀ lọ. Bayern Munich Atletico Madrid. gangan ẹ jẹ́ gẹ́ bàbá owó ètò 687-6165 hello last call ẹ káàárọ̀ hello yìí pápápá ẹ kú ojúmọ́ ó yá. orúkọ tèmi ni Dìsírí Àkàndé lọ́sùn láti lọ ṣùgbọ́n ọmọkọ Chelsea tó ń tẹ̀yìn. ó ti yé mi mò ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni Benfica ni lónìí fèmí Bayern àti Liverpool. ok. bẹ́ẹ̀ ni nta rí ni nta gbé wá fún wa nìyẹn. Atletico nǹkan mo lè kí epo rere West Ham. ẹ ṣé bàbá. ẹja ọba ẹni tí àwọn máa yún ṣe tì. wọ́n lè yín ṣe tì ọ̀gá lẹ jẹ́ fún máa yún. bẹ́ẹ̀ni. wọ́n máa yún kí wọ́n gbọ́ káàkiri àgbáyé ọ̀gá ni West Ham jẹ́ fún wọn. bẹ́ẹ̀ni ẹ ṣé gẹ́ bàbá. ẹ jábọ̀ lọ fótó ní. òkè tọmọ máa yùgùn tó mí ẹlẹ òkè tọmọ máa yùgùn tó mí ẹlẹ òun lọmọ West Ham gan tó padà wá dúpẹ́. gbogbo West Ham àwa dà ń tíya alájì mi ò ṣà àṣkárí gbogbo West Ham United Chelsea ti wà nílẹ̀ àtúkò kọ̀ sẹ́yìn rẹ̀ West Ham lókè níwà yìí lọ́la kún fáyà kún bye for now ìyókù tún dọ̀la Jumat Mubarak. ṣe rí i pé góòlù ò ṣe fi wé pàǹdà ṣákì ó yàtọ̀ gan-an bẹ́ẹ̀ ṣe gbọ́ gbádùn ẹ̀ lónìí ẹ̀ tún gbọ́ bẹ́ẹ̀ lọ́la lọ́tún àrà ní ìjọba sports là ń bà pọ̀ ó ṣòk. Fresh out de março, Otega go. See no they let them tell you say you know fi stand. No matter who you are,